àfíìsì bàrúwà o ọmọ ṣèkínà túwọ́ o aya àfíìsì bàrúwà tó sọjọ́ bí lónìí mo kí ọpẹ́ lẹ́mẹ́hùn olóríire ló sọjọ́ bí lónìí o òní ló gbádùn kan gbáko tó wálé ayé ọmọ bàrúwà o ọmọ lára Adunni o Adunni adé o Motunrayo Adunni adé ọmọ lára Opeyemi ló sọjọ́ bí lónìí ọ̀la ṣùgbọ́n mi Adunni ọmọ ṣèkínà tún mọ́ kí ọpẹ̀lẹ́ o mo níyà àti bàbá rẹ̀ ló rán mi níṣẹ́ bàrúwà àfíìsì àti ṣèkínà tún náà ní mọ́ kí ọ pọ́kúrọ́ mi sí ọlọ́ni onígbò ń kí ọ bàbá rẹ̀ níṣẹ́ ọmọ ọlọ́jọ́ bí ó ní o mo ní wọ́n mọ̀ kí ọ̀rẹ́ lè bàbá tó bí ọlọ́mọ tó gbalẹ̀ mọ́mọ́ ẹ lọ èyí lọ mẹ́kú àkété ìlú ọgbọ́n àròmí sálẹ̀ gbẹlẹgbẹ alàgbàdúgbò bàbá omi alàgbàdúgbò bàbá odò kódò èkó lẹ́mí jẹ́ tí mo rà gèrè ó sáré jẹ lẹ́sẹ̀ méjì lọ ọmọ ọ̀sán ọ̀sẹ̀ mọ́sẹ̀ kútere torí tó sábà gbòbí kútere àti lóhun ó gborí ìyẹn nílé bàbá tó bí ọlọ́mọ ọmọ ọlọ́fìn àjàká nìyí ọlọ́fìn àdìmúlà nìyí o wọn níwájú ọlọ́kọ̀ níṣòwò ẹ̀yìn ọlọ́kọ̀ wá ti mọ́ ṣe jùgbàrà lẹ́kì òkèdè kéjì ọlọ́kọ̀ wọn tán yẹbẹ lérè mi torọ́ máa kẹsàn-án lẹ́rìí nìyí ọmọ ọlọ́kọ̀ níṣẹ́rí ọgbà sọnù sí mọ́wó àjẹsọnù sí bàrà ló mú kí bàbá ńlá bàbá yín fòkèdè kéjì ọwọ́ wa kọ̀ dé ṣẹ́rí ọmọ àgbódèrè mú kí ọpẹ̀lẹ́mẹ̀hún ẹ̀yọ̀ bàbá tẹ̀yìn ló fi góòlù ṣeré ọmọ pàmùpàmù ọmọ jìgìjìgì ọmọ ògbóyò olórí kalẹ̀ lọ́sàn gangan ẹ̀yọ̀ bàbá tẹ̀yìn ló fi góòlù ṣeré ẹ̀yọ̀ òjẹ́sánwó oníbòde ó ti lé koko tagbẹ́ tòró dá lójú lẹ́kùn bá kú lọ níbo tí ò lè rájò lè fà kì í sọlúbẹ̀ mo ní kì í sọlúbẹ̀ ní ó bẹ́ẹ̀ kù tẹ̀yìn ní bùbá ní sọ́kù aṣọ ọmọ yẹ́dọ̀lú o ọmọ yẹ́bọ̀sì o ọyá ṣe jẹ́ wọlé ra ìrẹ̀lẹ̀ ṣe jẹ́ wọ́n tiẹ̀ lẹ́rìn ọba lúfọ́ ṣe jẹ́ níbẹ̀ wọlé wọn lọ́wọ́ àrùn àgálẹ̀ bàbá tóbi yín lọ́mọ kárẹ̀ ọmọ yálò olókùn sẹ̀rí ajé alàgbàdúgbò mi alàgbàdúgbò bàbọ̀dọ̀ kóòdù olóòdò lẹ́ o èyí tá ń kẹ́ bí ọmọ èyí tá ń bọ̀wọ̀ bí ojú fún àlàáfíà ní olú olókùn sẹ̀rí ajé yémọjà àwòjò kárẹ̀ Ìbàdàn ní wúkọ́wọ̀ lé mọ̀mọ́ ẹ kí n tó gbòsògbòrò kìlọ̀ Ìbàdàn dúró gbà sàbàrí iwájú ni bàbá wọn kì í bológun lé mọ̀mọ́ ẹ ọmọ àgbọ̀ sásámọ́sá ọmọ àgbọ̀ yáyà mọ́yà Ìbàdàn máa jòrò sùn bí ó lè gbé ìjàre olóhùn wọn ní kí lajẹ lánàá ṣe bẹ̀rẹ̀ sí kìíní àwọn ọlọ́mọ òsàní ọ̀sẹ̀ mọ́sẹ̀ kútere kárẹ̀ Ìbàdàn mọ́jà tẹ́ kára wájú lẹ́rú ọmọ àgbọ̀ sásámọ́sá ọmọ àgbọ̀ yáyà mọ́yà ẹ̀rí igbó súrúsú ní bú àsábàrí òkè kẹ́gìrì wò ní òkè Ìbàdàn tó bá dọjọ́ ọjà ẹrẹ́sẹ̀ pàṣàbàrí ń Ṣakí tó bá dọjọ́ ààrẹ ẹrẹ́sẹ̀ pológun ológun oníkọrẹ́ àsábàrí oníkọjà Ìbàdàn mọ́jà tẹ́ kára wájú lẹ́rú wọ́n máa jẹ gbíjẹ karahun wọ́n máa fi karahun fọ́ọ̀rì mu kárẹ̀ ọmọ òkè láti yóò tó fi tó sọgbọ òròkí kọ́ òròkí àsálà ní aláró sẹ́ni jẹ́ kọ́ lè mọ̀ lóṣogbo àrùnbẹ lóṣogbo fi inú kẹ́kẹ́ lóṣogbo òròkí lè mọ̀mọ́ mi àwọn ọmọ ajíbówó ọmọ alágbẹ̀dẹ àkọ́kọ́ ni wọ́n àìrí ọmọ yálò olókùn sẹ̀rí ajé ọmọ ṣùṣẹ̀ gẹ̀ẹ́sẹ́ olóyò ayò àwẹ̀dẹ̀ tí wẹ̀rí ọmọ èyí èmi ọlọ́mọ káre alágbo ọmọ ewé kòkòkò ewé méjòkó tó jẹ́ ewé rẹ̀ lókun kan ọ̀ṣùṣẹ̀ gẹ̀ẹ́sẹ́ o ọ̀ṣùṣù nàrẹ́ ọ̀ṣàṣù lẹ̀gẹ́lẹ́gbẹ́ ẹlẹ́sẹ̀nsẹ̀sán ayé òsùn ọmọ wọ́n fi irun mú dímú wọ́n fi irun gbọ̀ndà pẹpẹ omi orí ọ̀tá orí ọ̀dọ̀ mú kí ọ̀pẹ̀lẹ́ o yémọ̀jà wò yóò lọ sùn sẹ̀ngẹ̀sẹ̀ o iye mi ọlọ́mọ o
ọ̀sùn ṣẹ̀gẹ̀ṣẹ̀ o ògbógbó ni nílé bàbá tó bí ọlọ́mọ ògbógbó kú gbórí ọmọ ẹrù owó ọmọ ẹrù fìsànfìsàn ó kú lọ́dọ̀ wọn gbólú ó kú lọ́dọ̀ wọn fìsàn òkú kú lọ́dọ̀ lọ́mọ aráyé dasọ́bò tẹ́ǹpẹ̀ lẹ́gùn jọbí nílé ìbárúwá káre ọmọ olúwẹ̀wọ̀ àṣàkè ọ̀là o ọgbàgbà mi ní gọgọgọgọgọgọ ní gbogbo ìsàlẹ̀ oko ìyẹn gbọ́dọ̀ jọ olúwo ìgbò gbọ́dọ̀ jọ mọ́ olúwo ẹ̀yàn tó bá nà mọ́ olúwo ìdágìrì àwọ̀lú ẹsẹ̀ girigiri agbòde ìyẹn gbọ́dọ̀ jọ olúwo gbàgbà mi ní gbogbo ayé níperi ayé ọmọ níperi bàbá lórí ọjọ́ ó ti sọdún èyí ó ti tẹ̀mí tọmọtọmọ ó ti sọdún èyí ó pẹ́pẹ́pẹ́ o Motunrayo ò ní kú kékeré Adunni kú ò ní gba ọ̀rẹ́ wéréwé àrùn ò ní sí ọ̀rẹ́ wéréwé ìdààmú ò ní tọ́ sí ọ nílé ìyá bàbá rẹ nílé bàbá nílé ìyá bàbá tó bí ọlọ́mọ àwọn lọ́gọ́bọ̀ súlú ọkọ̀ olúbà ń tata ọmọ sábíà para ọmọ alábàtà tíráwọ̀ òkìtì ló làwọn akẹ́mọ ló kó wọn jọ etí ìlú alágbọn òjò ní amúyẹ̀wò bọ̀kẹ́ ejítájẹ́ ìyàwó dúró mọ́ ó sáré ó sẹ̀ nílé bàbá wọn òjò ló dá lámúyẹ̀wò bọ̀kẹ́ ejítájẹ́ ìyàwó dúró mọ́ àwọn ọmọ òmùgbà lọ́jà fèjì kó láwálé ọmọ etí ìlú alágbọn ọmọ lọ̀fọ̀rọ̀fọ̀ ọmọ pẹ̀tẹ̀pẹ̀tẹ̀ òsàlù wọn ní yògòdò ìtọ́ bólóbóló ọ̀gbẹ̀rì mọ̀ tán omi kúnlé àwòrán wọ̀ ó bá wù jẹ ọ̀tún abẹ òsì abẹ ọmọ olóòlà náà rèé o ọ̀tún abẹ òsì abẹ ìrẹ̀lú ọ̀kín ọlọ́fà mọ́jọ ọlálọ́mí bísújó kọ jàkájú lóró tó fàfàfà ìjàkà tí wọ́n jà lọ́jọ́ sí o ọmọ yẹ́dùn olú o wọ́n lọ sọ́jú tani mo lọ sọ́jú èbè lálá ó sọ́jú ìpòrò nínú oko bá sọ́jú olúkúlùkù ọlọ́wọ́ ọmọ láàrẹ̀ kúrẹ́ kó gbọ́dọ̀ tùkàn lé ọlálọ́mí ọmọ yẹ́dùn olú o yóò gbọ́dọ̀ jọ olú o kú oríire òní o Adunni ó soríire ọlá àwọn òbí rẹ yóò mọ pọ̀ sí ìbùkún àgbọn gbẹni nínú tiwọn ajé yóò fi lé wọn ṣe bùgbé ìyá rẹ ò ní kú kékeré ìwọ náà ní kú mọ́ wọn lójú ó mọ dàgbà ní ọgbọ́n ó mọ dàgbà ní mọ̀ ó mọ dàgbà ní òye wàrà fáánẹ́wù mọ kánà lìyà fáwọn òbí rẹ rọ̀bì sídìní ìlì mọ̀ fún wọn gangan èmi ọlọ́wọ́lé Ajipolowojesu tẹ́tẹ́ tọ̀rọ̀ bọ̀dí kan bá bọ̀ rédé bá bèèrè mú kí ọlọ́dún yìí ìmọ̀ kí ọ nígbanigbani ogún ọjọ́ kìlò ní ọmọ tí wọ́n mọ̀ gbọ́ kú olóríire ni ìdààmú onítọ́ sí ọ láyé orí rẹ ò ní burú ọmọ aráyé ò ní tẹ̀mí rẹ légodò wọn ní tọwọ́ gbogbo rẹ ọmọ tí ó gbogbo yá gbogbo bàbá yọ ló máa jẹ́ ni ò ní síyàn ò ní dààmú ò ní tọ́ sí ọ láyé ò ní sínwín àtiwọ́ àtẹ̀gbẹ́ rẹ àtàbúrò rẹ àti gbogbo ilé pátá gbọdọgbọdọ àti ìyá àti bàbá rẹ ẹ pẹpẹpẹ ẹ gbogbogbò ẹ fèrègì dòbì ẹ rí ifo olóòpá sọ̀rọ̀ dayẹ ẹlẹ́sìn ọyún òjòdúgbẹ̀dù ọ̀run ní pé àsọdúnmọ́dún ló mọ̀ ṣe tó dá sọdúnmọ́dún sáwà sọdúnmọ́dún àtọ́rọ̀kọ́rọ̀ wáṣọwá sọdúnmọ́dún tí wọ́n fà mọ́dún tí sọmọ́dún àgbọ̀mìnrin kú sọdúnmọ́dún tó jù lóṣù ọdúnlọ́dún ló mọ̀ ṣe ìgbàdígbà ló mọ̀ ṣe Adunni adé Motunrayo Opeyemi ọlátúbọ̀ bí o happy birthday.